onílé mo kágọ̀ kí n tó wọlé wọ́n ní bàbá wọlé baálé ilé là á kọ́ kí tàbá wọ̀ dẹ̀dẹ̀ ìyálé ilé là á kọ́ béèrè ìwúrẹ́ tọ́já wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tọ́já wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúṣe lọ́bẹ̀ ọmọnìyàn tọ́já wọlé onílé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ràn ọlọ́wọ̀ ayé òní fi wá bọlẹ̀ tọmọtọmọ mọ wọn ń pè ní olùwọ̀ lágbára o ayé òní fi wá ṣètùtù ọ̀la o ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹja kọ́ra wa ní ẹ̀kọ́ ìwọ tí ọ̀sẹ̀ kọ́lé ìwọ tó ralẹ̀ ìwọ tó tiẹ̀ ń ṣe foundation lé lọ́wọ́ àbí wọ́n tó ṣe ra mọ́tò àbí wọ́n àgbẹ̀ tó dáko àbí wọ́n tó ní eatery àwọn tó ní canteen níbi ìyówù tó ti ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ tó ń jẹun àbí ilé tẹ́ ẹ ti kọ́ láti 90 gbirigidi 90 tó ti pẹ́ níjẹ́ bẹ́ẹ̀ ó nídìí tùràrí yìí tùràrí atúndè tá a fi lé ẹ̀mí búburú dànù láyìíká ẹni àti lára ẹni òun ni tùràrí yìí wọ́n ní Dànù ló bí ìyá ọ̀kẹ́rẹ́ Ògúndáre bàbá wọn èyí tí ń bẹ lọ́wọ́ mi tọwọ́ bàbá àti ẹni ò tí jogún bàbá ẹlòmíì ẹnìkan kì í mọ nǹkan tán ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́ èmi ọmọ yìí náà ní Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọdọ àgbà Abba Limited èso yìí náà ni àmọ́ fẹ́ dá alẹ́kọ̀ọ́ tí ó pọ̀ lórí ẹ̀ èso èékánná àṣá mi morúkọ tẹ́yìn pè lọ́dọ̀ yín ó gbajúmọ̀ dáadáa ẹ̀wà àkọ́pọ̀ ẹ ti tọ́jú ẹ̀ ewé àkókò tútù ẹ̀jà ayọ́pọ̀ ewé ọgbọ́n ẹ̀jà àkọ́pọ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì gbígbẹ tó gbẹ mọ́ ìyá rẹ̀ lára tí wà lára ọ̀gẹ̀dẹ̀ ẹ̀jà àkọ́pọ̀ ẹ ti tọ́jú ẹ̀ èpo ọ̀bọ̀ ẹ̀rùn alámọ̀ àní ọmọ àwòrán rẹ níran mọ́ má sọ pé kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe fún ọ ayé ò lè ṣe nǹkan kan fún ọ lóòótọ́ ṣùgbọ́n wọ́n ṣe mẹ́wàá fún ọ wọ́n á tàǹbà fún ọ ìrírí ó pè ṣé nítorí lúbúlúbú ojú ọlọ tí wọ́n fún ọ tí wọ́n ní kọ́ ọmọ alá ìyẹn ló gbójúlé ẹni ọmọ mọ̀ yìí ọmọ mọ̀ yìí kọ́kọ́rọ́ tó fi sílẹ̀kùn níjọ́ kan ló fi sílẹ̀kùn ní ọ̀takú èèyàn la pè bẹ́ẹ̀ àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o inú ilé tá à ń gbé àwọn àlùjọ̀nnú lè má wọ̀bẹ̀ àwọn èèyàn tí wọ́n ń wá bá yín tó jẹ́ pé ẹlẹ́mìí búburú ni wọ́n ó pè wọ́n léèyàn dáadáa tó jẹ́ pé ẹ̀mí búburú ni wọ́n fi mọ́nítọ̀ ayé rẹ̀ tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan àwọn náà lọ́wọ́ sọ fún kódà ìyá aráfá ọmọ yín ti fẹ́ ṣèyàwó mọ fẹ́ ẹ rí i pé ẹlòmíín ní àjọ lọ́nà wọ́n fẹ́ gbàjọ àjọ yẹn ó kù dèdèdèdèdè kọ́ gbà ó sì tò fún gbogbo wọn kódà wọn máa bọ̀ síjọ́ ọ̀rẹ́ mi ìjọ tún la kọ́ ọwọ́ rẹ̀ ọba kìíní yẹn wàláì ó lè jẹ́ pé àjọ yẹn pọ̀ láti ọgbà yóò sì ti jẹ gbèsè *2 rẹ̀ kalẹ̀ tàbí kó gba owó yẹn kọ́ ná lórí ààrẹ àwọn náà wọ́n tún máa bá a dárò ọ̀rẹ́ mi ó sì gbìyànjú o nígbà òjò nígbà ẹ̀rùn ṣàǹdájọ́ àwọn náà wọ́n bá a náà wọ́n fà á láyé lọ́wọ́ ni ọ̀nà dànù ẹjẹ́ máa ṣẹnu wa kẹ́mú gbogbo èèyàn kọ́ là máa sọ̀rọ̀ ayé ẹni fún bí ìyá rẹ̀ bá ṣèyá má sọ̀rọ̀ ayé rẹ̀ fún mọ́ ada ipòhùn ni ó bí ọ ni ṣùgbọ́n àti làárẹ̀ ìfẹ̀mí dànù tí ìyá rẹ̀ bá ṣèyá kó soríire má sọ̀rọ̀ ayé rẹ̀ fún wọn ṣùgbọ́n má kọ́ níyà o
à ń sòótọ́ ọ̀rọ̀ bí àṣà ọ̀rẹ́ mi kan òkè ọ̀hún àní à ń sòótọ́ ọ̀rọ̀ ewé kílẹ̀ fi mí ṣe á tú tegbòtegbò àwọ̀ ewé olùsùnkìmìnì tútù àtàwọn nǹkan kan tùràrí yìí tá a bá parí ẹ̀ tán a kì í sa sóòrùn bòjì là á sa sí tùràrí yìí dá o tá a bá ń ṣe é lọ́wọ́ a gbọ́dọ̀ ṣe é láṣepàtì a máa ṣe é yanjú ni a máa ṣe é ní àyájọ́ ọjọ́ ìṣẹ́gun àwọn faransé a máa pè é ní mardi tàbí ká ṣe é ní fọ̀ntìrìdì tàbí ká ṣe é níjọ́ jímọ̀ àwọn ọjọ́ méjì tá a máa dáwọ́ lé ni ìjọ mardi tàbí fọ̀ntìrìdì là á máa ṣe tùràrí yìí ṣẹ́rí bí ó tún á lè sí tí yẹn bá ń ta ń jẹ a bá yẹ pé àrò òbílẹ̀ lẹ́ bá lò ẹ bá ti wọ́n sínú àrò nígbà tí àwọn ẹni ibi tí máa wá fowó yíwó fún yẹn wọn ò ní mọ̀nà ọ̀dọ̀ rẹ̀ ọ̀gbọ́n wọn ò nílé wá ọ̀dà pọ̀ àwọn ẹ̀dá kan bẹ ládùúgbò wọn máa foré yí wọn máa fi ẹ̀mí yí oore dànù fún yẹn ni ọ̀rẹ́ rẹ̀ omi tí a ti ṣètò àti ẹ̀rí kò tiẹ̀ ra wa kí n ti yín pẹ̀lú ẹ̀ tẹ́ ń fi ẹ̀mí ka orí olóore ẹ̀yin ò sì ṣiṣẹ́ abẹ́ẹ̀gì lẹ̀ ń jókòó káàdì ojúmọ́ wòmí wọ́n tó bá fẹ́ kọ́ kàn sí mọ́nà máa ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà ọbẹ̀ tọ́jú ara rẹ̀ ńlá ní ewúyà àti gbò èyí tá a bá mọ̀ tẹ́ bá kàn sí wa àbá yẹn ṣe oògùn bọ́n oògùn àdá àfọ̀ṣẹ olúgbòhùn má gbèdéwájú mi ẹnìkan sẹ̀mí mo fẹ́ gbẹ̀san lára rẹ̀ má gbèdéwájú mi àmọ́ káyéré ọ wà gbẹdẹmukẹ bá a ṣe ń wí yìí pẹ̀lú irú èyí tá n ká yìí àwọn táwa wà fún nìyẹn ìsìn nìkan tí ń ṣe fún ọtọ máa kówó lábẹ́ rẹ̀ ìsìn lálùjọ̀nù kan tí wọ́n máa pẹ́ tọ́ bá ti rò láàrin ìjọ mẹ́ta ó rí kinní kan mílíọ̀nù dey play ta ló fún ọ nírú sẹ́bẹ̀ ta lẹ́ni tó fún ọ nírú sẹ́bẹ̀ tó ń dunnú èèyàn tí ò ní sọ lọ́wọ́ tó ní kọ́lọ̀ lo kinní kan pé wọ́n bá lò yóò rí kinní kan 200 million for where and where. ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi ọmọ kóòtù òjíire gba nọ́mbà yóò mọ́dọ̀ +2348032983298 +2290154651928 ẹ̀yin èèyàn mi lórí TikTok ẹ máa share ètò wa ẹ máa like ẹ máa comment ẹ bá Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dàgbà lórí YouTube oríṣiríṣi ọgbọ́n ẹ kẹ́kọ̀ọ́ oríṣiríṣi rẹpẹtẹ bẹ́ẹ̀ náà lórí Facebook á dára fún yín o òdú ni wá o àìsàn àmọ̀ fọlọ́kọ o tiwa lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tà wa ẹjá pàdé lórílẹ̀‐èdè Côte d'Ivoire ẹjá pàdé ẹ̀yin tẹ́ fẹ́ gbaṣẹ́ ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹsẹ̀ fẹ́ rí mi á pàdé mbẹ́ tiwa lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tà wa á dára fún wa ọ̀rẹ́ mi kíyè sára o má sùn o tó o bá sùn o ò ní sùn ẹ̀dá tí o bá sùn orí rẹ̀ ò ní tẹ̀ lọ́wọ́ tó o bá tún wá sùn tó ń tó gbé wọ́n jà gbàmọ́ lọ́wọ́ ayé ò ní jóore wa gbàmọ́ wa lọ́wọ́ á dára fún wa o tiwa lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tà wa ire o àdákìrò kọ́ má bọ̀ alẹ́ ìdàkìrò kọ́ má bọ̀ alẹ́ bálápá nẹ̀dẹ́ bá rò kún mọ́ bá rọ̀ sà ilé ní fàbọ̀ sí o mo fàdàgbà ètò rọ̀ báyìí ó tún ti jọ́ mi a tún pàdé wa bí oyin ire o ire kàbìtì.